Tètèdé adé ọlọ́kùn. Tètèdé o adé ọlọ́sà o. Adé wọlé bí o tètèdé. Tètèdé adé ọlọ́kùn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ léyìí o. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire ńlé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀nà wa ọ̀la, ọ̀nà wa ọ̀la torí pé àwọn àgbàlagbà ní bíṣin bá là ọmọ aráyé lànà dídí ẹ̀ ni. Bọ́sàn bá pọ́n ọmọ aráyé wọn á lànà dídí ẹ̀. Bí òòró bá gbó tọ́pọ́ rọ̀bẹ̀rọ̀bẹ̀ ọmọ aráyé wọn á lànà dídí ẹ̀. Gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà láyé ọ̀nà gbogbo yín ọ̀la o. Ọ̀nà yẹn ọ̀la kàn yín. Gbogbo ojú gbogbo ní rògò òṣùpá. Gbogbo ojú gbogbo ní rògò ìràwọ̀. Ojú gbogbo ní rògò òrùn. Ògo ayé ẹnìkọ̀ọ̀kan yóò fọ̀hún sókè. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dání bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo àwòrán yìí, fojú ayọ̀ yín fi àwòrán yìí. Ẹ rí i pé ẹyẹ lérè funfun. Tẹ́ bá wo wájú rẹ̀ rí i pé ọmọ rẹ̀ ń bẹ níwájú ẹ̀. Méjèèjì là ń sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n tìyá là á kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Tó bá dijọ́ míì, a máa sọ̀rọ̀ lórí ọmọ tó wà níwájú ẹ̀. Àṣejẹ ọ̀nà là. Níbo lọ wà tó jẹ́ pé ariwo pọ̀ bẹ́ẹ̀? Rédíò tí ń pariwo ẹ yí sílẹ̀ o. Àwọn ọmọ tí ń pariwo ẹ lé wọn síwájú. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín o. Ìyálọ́jà babalájé bóò ni ọ̀dọ̀ dàbí. Ànígbá ewúrẹ́. Tọ́ àṣejẹ yìí òun làwọn àgbàlagbà ń pè ní kọ́wọ́ má gbófo. Kọ́wọ́ má gbófo. Ẹni tí ọ̀dájọ́ yìí kájọ, ẹni tó dájọ́ ní kájọ. Àwọn àṣejẹ báyìí jẹ́ ìrànlọ́wọ́ fún ìrìn àjò ẹ̀dá ènìyàn láti jẹ́ pé kí nǹkan máa lọ ní gbẹdẹmukẹ. Àlàyé lórí rẹ̀ kò pọ̀ rárá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ yá mi létí ìtọ̀tún kẹ fi tò sílẹ̀. Èyí tí jẹ́ pé etí kí ìgbọ́rọ̀ méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́lẹ̀ ẹ pa á tì. Ẹ yá mi létí ìtọ̀tún yín, ẹ fi tí ìtọ̀tún yín gbọ́n ta fẹ́ sọ. Ẹ wàá fi ẹnu mẹ́nu, ẹ fètè métè. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Kájọ kẹ́kọ̀ọ́ yìí. Bàbá mi, ìyá mi mọ̀ pé ń bẹ lọ́wọ́ yín. Ṣùgbọ́n ẹ tún gba eléyìí náà kún. A máa kọ́ ìmọ̀ kún ìmọ̀ ní fídọ̀pọ̀. Téèyàn bá kọ́ ìmọ̀ kún ìmọ̀, èyí téèyàn mọ̀ yọ́ máa joro ni. Tọ́ba lódó ni wọ́n fi gúnyán nílùú yín. Tọ́ba délẹ̀ ibòmíì wọn alọ́lọ́ ni wọ́n fi gun. Ẹ̀rí nǹkan báyìí, ẹ̀rí pé yàtọ̀ síra wọn. Ìwọ́jú ọbẹ̀ parí. Ọlọ́pàá kú wọn ó ṣe bẹ̀ pa fún ọ. Ọ gbàgbé ilé. Ọbẹ̀ pa. Wọn ò jẹ́ rí gbèmí náà síbẹ̀ mo ní ajẹ́fàkálà ni. Ọ̀jẹ̀ ọmọ alákẹ́ làmùlàmù ni. Ọyẹ wá nǹkan fìdílé kákẹ́kọ̀ọ́ lórí ẹ̀yẹlé. Báwo làwọn àgbàlagbà fi lò fún àṣírí ọ̀nà ńlá? Ọyẹ máa bá mi kà lọ. Tètèdé o adé ọlọ́sà o. Adé wọlé bí o tètèdé. Tètèdé adé olókùn. Tètèdé o adé ọlọ́sà o. Adé wọlé. Ẹyẹ lẹ́fùfù. Ẹ wá ẹ tọ́jú ẹ̀. Ẹ wá ìsásùn. Àṣejẹ. Ẹ tọ́jú ẹ̀.
ntọ́ àṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ du ẹyẹlé yìí sínú ìsásùn yìí ni àádú ẹyẹlé yìí sínú ìsásùn ẹ wàá forí rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wí ẹ tu gbogbo ìyẹ́ ara rẹ̀ ẹ bá ti tu gbogbo ìyẹ́ ara rẹ̀ ẹ farabalẹ̀ tú ní kọ̀ọ̀kan ẹ wàá wí tẹ bá ti wá wí ẹ mọ̀ tó mọ̀ wíwì òun ni pé a dá iná kalẹ̀ ó lè jẹ́ náà gé ó lè jẹ́ náà gáàsì a gbé sórí ẹ̀ iná máa yọ́ra ní gbogbo ara láti lè jẹ́ pé àwọn irun díẹ̀díẹ̀ tó bá wà lára rẹ̀ irun yìí ó lè pa gbogbo irun yìí mọ́lẹ̀ a lè bọ́ lómi gbígbóná ká tó fi yí lára ká kí ìbomi gbígbóná láti lè jẹ́ kára rẹ̀ ọmọ dáadáa ẹ wàá gé ẹyẹlé yìí ó ló ń ka o 16 là máa gé sí 16 ẹlẹ́mọ̀ tó máa ń wọ́n pẹ̀lú 16 16 òun ní jẹ́ 16. Ajé ẹgẹdẹ o ajé o ìkòsí ajé ni mo pè ní ajé kọ́ ọ̀ya léèdè bàjí ajé kọ́ ọ̀ya wá léèdè ajé bá mi délé ajé kí n ní ọ lọ́wọ́ kí n rí ọmú sí rere. ẹ wàá tọ́jú omi àgbọn ẹ nílò gba omi àgbọn yìí lọ́dọ̀ àwọn tí ń ta àgbọn o rárá o ẹ ra àgbọn tó tóbi ẹ lè ra mẹ́ta ẹ lè ra méjì kọ́sà jẹ́ ètò lómi inú dáadáa ẹ fọ omi rẹ̀ òun lẹ́ẹ̀fì sí i. ẹ wàá tọ́jú ewé ẹ̀yìn olóbe ẹ má rà á o òòjọ́ tẹ fẹ́ jẹ àṣejẹ yìí òun ni kẹ́ ẹ lọ já ewé yìí ṣẹ́rí ẹ wàá tu ẹ̀yìn olóbe yìí ẹ tú tìdítìdí ẹ gbọ́n yẹ̀pẹ̀ ìdí rẹ̀ nù ewé rẹ̀ lẹ́nídìí ewé ẹ̀yìn bí sowó òun náà ní jẹ́ ẹ̀yìn olóbe ẹ lọ ewé yìí tí ó kúnná lọ́múlọ́múlọ́mú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wọ ewé pápásán tó ní ìtànná rẹ̀ aláwọ̀ ọsàn ni àwọ̀ yẹ́lò òun ni àwọ̀ rẹ̀ ṣe mọ̀ pé ọsàn tá a mu tó bá pọ́n iyẹ́lò ni bẹ́ẹ̀ báwọ̀ tiẹ̀ náà sí rí ní aláwọ̀ ìṣúrú òun ni ìtànná rẹ̀ ẹ wàá jà ẹ lọ̀hún náà níjọ́ tẹ ẹ bá fẹ́ jẹ́ lẹ́wàá òun náà o ẹ má rà á o ẹ já ni ẹ wọ́n yí ẹ̀sọ́ wọ́n tọ́ sọ́nu o ẹ lọ ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wàá wá èèpo jẹ̀bù igi jẹ̀bù ẹ lọ yóò kùnà gbáà ọ̀ya ẹ kó sí ẹ ti kó sí ọkọ̀ ewé àánú ìtún ìlẹ̀kẹ̀ ìtún ìlẹ̀kẹ̀ ìfà ẹ rà á ẹjọ́ san díẹ̀ ẹjọ́ pọ̀ díẹ̀ níjẹ́bẹ̀ ẹ lọ́ kúkú náà ẹ kó sí ẹ wá wá irú pẹ̀tẹ̀ ẹ lọ òun náà ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti kó owó ẹ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá wá ata ìjọsìn 16 ọyẹ gbé epo kaná ẹ ti gbé epo kaná ẹ ti fọ ẹran yìí nù dáadáa ẹyẹlé tẹ ẹgẹ 16 ẹ ti fọ dáadáa ṣe rí àtẹ́lẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì ẹ gé kú ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan yóò kó gbóndókó láti bí orúnkún rẹ̀ lóòkè kò yẹ yín òun lẹ́bi gé 16 o ẹ wá ti fọ̀ ọ́ nù dáadáa ẹ lè fomi gbóná fọ̀ ẹ lè fomi tútù fọ̀ ẹ wá kó sínú sàásùn yẹn gbogbo ewé tẹ ti wá lọ yìí àtomi àgbọn àtàtà ẹ dà gbogbo ẹ̀ pọ̀ àti irú ẹ dà gbogbo ẹ̀ pọ̀
àti epo jẹ́bù ẹ dá gbogbo ẹ̀ pọ̀ ewé pápásán ẹ dá gbogbo ẹ̀ pọ̀ ọyẹ ẹ̀bù kí gbogbo ọ máa sọ kútú ọwọ́ kọ́ máa sọ kútú ọwọ́ ọ ti jiná ògùn dé nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp màá fún yín ní nọ́mbà méjì nọ́mbà alákọ̀ọ́kọ́ +23480 3298 3298 àwọn èèyàn láwọn ọ̀gbọ́n mi dáadáa +23480 3298 3298 ẹ̀mú ọ̀dọ̀ ẹ̀sìn fún ẹ̀. èwo ló tún sí kejì +229 54 65 1928 +229 54 65 1928 tọ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀nà méjì ní WhatsApp group yìí pín sí a ní public a sì ní private wọ́n tó bá wà nínú private ìbéèrè tó wù ọ́ lọ́ọ́ máa béèrè wọ́n sì fi 5,000 wọlé síbẹ̀ ṣùgbọ́n o tó bá jẹ́ pọ̀ fẹ́ béèrè lórí ìrìn àjò rẹ ni wọ́n sanwó yẹn lọ́tọ̀ ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ kan ó ru ẹ lójú ọbẹ̀ gbọ́dì rẹ̀ dáadáa ọ̀fẹ́ lọ́gbà bẹ́ẹ̀ ni àbáwọn ọ̀sẹ̀ kan láti fílẹ̀ ní ṣíṣe rè yí ọ dáadáa ọ̀fẹ́ ká tàmọ́lẹ̀ sí dáadáa ọ̀fẹ́ ni tó bá sọ 5,000 wọlé tó bá lóṣooṣù ọ máa sọ fún 5,000 tágbára rẹ bá gbé bí ọ̀gá bá wọ bẹ̀ ọ gbádùn ara rẹ ìlú wa náà mọ ẹ tó fi ra dátà kó sóò tó parí bó ṣe jẹ́ nù ṣùgbọ́n ní wọ́n bá wà ní pọ́blíkì gbogbo àwọn ọ̀sẹ̀ tá a ti ṣiṣẹ́ yìí ọ̀ láǹfààní àti máa gbà á lọ́fẹ̀ẹ́ a máa ṣe àkálùkù lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pé ìbéèrè ẹ̀ láǹfààní ìbéèrè kankan ṣó ti yé báyìí torí pé wọ́n ní bí àbá fowó ra òyì ẹ gbọ́dọ̀ kọ́ ẹ̀ lójú àwọn tó wà ní private àwọn ni wọ́n ní àǹfààní gbogbo gúrùpù yìí wá jẹ́ 22 olómi tútù ọba ìràwọ̀ ọjọ́ 11 life spiritual solution ìyẹn jẹ́ 10 sẹ́ríkọ́ jẹ́ 21 home spiritual solution òun ni yàrá àṣírí tá à ń pè ní private ẹ fẹ́ béèrè lórí ìrìn àjò ni àbí ẹ fẹ́ ìtọ́jú ara lórí iṣẹ́ yín àbí lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ àbí ìyàwó ti wọlé ọkọ lọ́jọ́ pípẹ́ tọ́jọ́ pé ọ̀sàfẹ́kù àti fẹ́rakù ẹ̀ka sí wa èyí tó bá jẹ́ títí wa mẹ́ta bá mọ̀ pa rẹ̀ á sọ fún yín tó bá jẹ́ pé ìlànà olóyìnbó lọ́yẹ̀ kẹ́ gbé gbà á sọ fún yín pé ìlànà olóyìnbó wọn ní kẹ́ gbà gbé gbà. àyẹ̀wò àwọn ẹ̀ lè pe nọ́mbà nàìjíríà mi tí ọba lọ mi ò sí ní nàìjíríà ni ẹ bá mi sọ̀rọ̀ lórí wásaàpù ẹ̀ màá da yín lóhùn ṣe ti gbọ́ dáadáa báyìí nísìn adára fún wa. ayé wa kò ní yí ẹ lẹ agbára ìgbìmọ̀ rẹ̀ ń ta fẹ́. ẹ̀rọ olè rògbòdò Èdùmàrè jára ó rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ọmọ àwò. má kẹ́jú ọlá kí ló dé tọrọ ayé ẹ padà wá rí bó ṣe rí yìí. pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. bàbá àgbà wòye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ lótùfẹ́ bá sọ tẹ́lẹ̀ pọ̀ bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ nípa wí bẹ́ẹ̀ mo pèdépèdé ìdájà sásán mo dára títí àràrà mọ́lẹ̀ bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì bàbá ayé ti sú mi. má kánjú bó ti ṣe rí nǹkan lọ́dà bàgbà bá ń bọ́mọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùn gé ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó pè bí ti rí wá gbọ́ ọ̀tà ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn mọ́kànjú gba nọ́mbà yìí kó pè é Lukman ọmọ àyẹ́dàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń jágbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́ bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ àyẹ́dàre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko bí ìrìnàjò rẹ̀ bá wá ka mórílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98
òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ nílé ni tàbí lókè òkun. bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. fọkànbalẹ̀ mọ́sọ̀jòjò ìbànújẹ́ náà bọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. pánkó pé oníṣègùn ìbílẹ̀ àpòìbò ti gbóyin ajá kàkà ni. kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba gbé fúyẹ̀ nítorí pé ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára ó rọ̀ wá o, ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ọmọ àwò. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ rí ibi tí a bá ọ̀rọ̀ wa bù ṣe dé òun ni pé ńgbà tá a ti ṣe ọbẹ̀ yìí tán tó ti jiná tá a ti wá sọ̀ ọ́ kalẹ̀ ìgbà tá a ti sọ̀ ọ́ kalẹ̀ yìí a ṣàdúrà lé lórí. àdúrà wa yóò kún kẹ́kẹ́kẹ́kẹ́. tó bá di pé a fẹ́ sùn lálẹ́ a lè jẹ́ pẹ̀lẹ́kọ̀ tútù ó wù yín ẹ lè ra fùfú tì í ó wù ọ́ lè tẹ́ bá sí àjẹ sùmọ́tọ̀ bá jẹ́ o má láṣepọ̀ pẹ̀lú obìnrin. tá a bá wá lò lálẹ́ a lè filẹ̀ di àárọ̀ ọjọ́ kejì á wọ ọmọ ẹ̀ yàtọ̀ àwọn Kútọ́nù wọn ní gbóná ẹ̀ a lè gbóná rẹ̀ a bá ti gbóná rẹ̀ ọ̀dọ̀ bẹ̀ ẹ̀ ṣàdúrà sí nídàjí kùtùkùtù ti ṣàdúrà sí tán ẹ̀yà kò jẹ wọ́n ló ní nǹkan kò jẹ àlùmí lè pé bí wọn bá lè jẹ gbogbo ẹ̀ tán kọ́ kì í ṣe dandan wọ́n ló ní nǹkan rẹ̀ ndí ọba jẹ kù tó tún dijọ́ kejì á tún kọ́ntínú máa jẹ nǹkan rẹ̀ lọ kò sí nǹkan kan tí ó ṣe ọ́ à á jẹ lẹ́ẹ̀mejì tí ó fi tán ṣùgbọ́n gbogbo bàbá tí ń jẹ yẹn má sùnmọ́bìnrin o wàá dúpẹ́ wàá láyọ̀ ọ̀nà rẹ̀ á là ọ̀nà rẹ̀ á ṣú. ogun ayé kò ní borí rẹ̀ o á dára fún gbogbo wa o tá a fẹ́lẹ̀ lẹ́dùnmáà rẹ̀ ó ṣe o yóò dáa fún wa kò ní dáa lẹ̀ fídíò yìí bá dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ o ọyẹ ẹ máa pín orí ọ̀tún yóò máa wọnú ayé wọnú ire o ire kàbèsè. Tètè dé adé olókùn, tètè dé o adé ọlọ́sà o, adé wọlé bí o tètè dé adé o.